Ẹ káàbọ̀ sórí ilé-iṣẹ́ wa. Ọdẹ ọdún bí ṣàlàáfíà la tún bá yín o. Yorùbá nation náà ṣe ni o. No retreat, no surrender. Ẹ̀yin èèyàn wa, ó tún ti ṣẹlẹ̀ báyìí o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo báyìí, tó ń sunkún sọ́tún, tó ń sunkún sósì, ṣé kí ló ń ṣẹlẹ̀? Irú ìlú wo leléyìí? Kí ló dé tó ń parọ́ fún wa? Kí ló dé tó fi jẹ́ wípé àwọn ará bí yìí wọn ò fẹ́ re fún wa rárá? Láìpẹ́ ni àwọn èèyàn jáde nígbà yẹn tó ń pariwo pé ebi pa wá o, ààrò oúnjẹ jẹ o. Tí gbogbo èèyàn jáde síta, tí gbogbo ìgboro dàrú, tán ní pé láyéláyé pé ànígbà pé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe ń darí wa yìí pé kò tẹ́ wa lọ́rùn, pé ebi ń pa wá. Àwọn èèyàn pariwo, wọ́n sọ oríṣiríṣi ńgbà náà. Ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáde síta o. Wọ́n ní pé káwọn èèyàn fi ọwọ́ wọ́nú pé ìjọba náà ń gbìyànjú, á tó dáa, pé kò easy fúnjọba náà, ṣùgbọ́n ẹ má wọ́rì, ẹ fi yèdénú, gbogbo rẹ̀ á tó dáa. Ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọnù. Ẹ̀yin èèyàn wa, gbogbo àná la gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tán ní àwọn French court tán seize ọkọ̀ òfurufú mẹ́ta ti Nàìjíríà. Gbogbo àná la mọ̀ bó ṣe ń lọ, tí wọ́n ní wọ́n gbà á látàrí wípé ìjọba ń jẹ orílẹ̀-èdè China ní owó gọbọi tán dẹ̀ fi yé wa wípé Ogun State Government àwọn ni wọ́n yá owó yìí fún, tó fi jẹ́ wípé wọ́n rẹpírẹ́sẹ̀ntì orílẹ̀-èdè Nàìjíríà àti ibẹ̀ lọ ṣá Nàìjíríà ló ti ṣẹlẹ̀. Wọ́n ṣàpá gbogbo wa pọ̀ pé Nàìjíríà ń já wọn lówó, ó dẹ̀ ti pẹ́ tán ti ń jẹ owó yìí. Nítorí ìdí èyí, àwọn máa seize ọkọ̀ òfurufú Nàìjíríà. Wọ́n tẹ̀ wá ní wọ́n seize bíi mẹ́ta gẹ́gẹ́ bí ìròyìn tó dé sí ọ̀dọ̀ wa, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dẹ̀ ti gbọ́ sí, tí gbogbo olúkálùkù dẹ̀ mọ̀ bó ṣe ń lọ pé ìtìjú ńlá rèé o, táwọn èèyàn ń pariwo ìtìjú ńlá rèé o. Pé báwo ni orílẹ̀-èdè Nàìjíríà máa jẹ China lówó tó fi máa bọ́ sí wípé wọn ò rówó yìí san o, tó fi wá jẹ́ wípé China wá ń seize ọkọ̀ òfurufú wọn, tí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà tún wá ń fi ẹnu sí wípé ó tiẹ̀ dá bẹ́ẹ̀ pé kán seize ẹ̀, pé àwọn ọmọ ìlú yẹn wọ́n ń ṣèyàn gidi, pé Nàìjíríà ó ti pẹ́ tán ti máa ń ṣerú ẹ̀. Táwọn èèyàn dẹ̀ jáde síta pé ìtìjú ńlá rèé. Ó wá ká tó mọ̀ tó ṣẹlẹ̀, ká tó wí, ká tó fọ́ o. Ìròyìn tó ń dé bá wa báyìí ni wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá fẹ́ lọ sí orílẹ̀-èdè France o. Wọ́n dẹ̀ ní di private jet tán máa fi lọ. Ẹ̀yin èèyàn wa, the same ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán ní pé kí gbogbo wa fi yèdénú pé kò easy. Pé àwọn mọ̀ pé ibi ń pa àwọn èèyàn, pé kò easy. Àwọn ààrẹ kan náà yìí, wọ́n tún wá lọ ra ọkọ̀ òfurufú tuntun. Ẹ̀yin èèyàn wa, àwọn èèyàn ti sunkún bọ́ta o. Orílẹ̀-èdè Nàìjíríà ti lọ ra ọkọ̀ òfurufú tuntun lẹ́yìn tí àwọn France tán seize ọkọ̀ òfurufú wọn. Ní báyìí, pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ń lọ, wọ́n fi ń yé wa wípé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti lọ ra ọkọ̀ òfurufú mi o. Owó tán dẹ̀ fi rọkọ̀ òfurufú tá à ń sọ ẹ̀yin èèyàn wa, owó tó yẹ pé ó lè gba gbogbo ọmọ Nàìjíríà sílẹ̀ nínú ebi o. Lẹ́yìn tán ti pariwo, tán ti sọ fún wa pé kò sówó ńlù kí gbogbo wa manage. John Curtin, Nigerian President Tinubu depart for France in newly purchased 150 billion naira jet. Ṣẹ́yìn náà ti gbọ́. Newly purchased 150 billion naira jet.
ṣe mọ iye tí ẹ̀wọ̀n tó yẹ yẹn jẹ́ ṣá tí wọ́n fẹ́ máa yọ mílíọ̀nù nínú ẹ̀ ó mà ṣe o. àwọn èèyàn á dẹ̀ jẹ wọ́n á yó, gbogbo nǹkan á dẹ̀ chíìpù, epo á wálẹ̀, ìrẹsì á wálẹ̀, gbogbo ẹ̀ máa wálẹ̀, ìrọ̀rùn á dẹ̀ dé bá ọmọlú. lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáde pé ẹ̀yin ọmọ Nàìjíríà kò sówó, à ń mánéjì ni. wọ́n ti tuntun lọ ra ọkọ̀ òfurufú mi o, 150 billion naira jet. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin náà rí bọ́yẹ èmi kọ́ mo sọ o, lórí Sahara Reporter àwọn ló gbé jáde. ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀? àwọn èèyàn ti pariwo síta pé irú kí leléyìí, irú kí leléyìí torí Ọlọ́run, ìgbà ọ̀la fẹ́ ṣe léyìí dà. John Curtin, Nigerian President Tinubu depart for France in newly purchased 150 billion naira jet. Okay, and then onto this one, ọkọ̀ òfurufú náà lẹ́ ń wò yẹn o. wọ́n ní Nigerian President Bola Tinubu on Monday left the country for an official trip to Paris, the capital city of France. This was announced by media aide Boya in a statement he issued on X, saying the president used the newly acquired luxury Airbus A330 aircraft valued at 150 billion naira. The jet landed at the Nnamdi Azikiwe International Airport in Abuja at 8:29 p.m. on Sunday. àwọn èèyàn ti pariwo síta o. Well, according to Sahara Reporters reported earlier on Sunday that the aircraft touched down at Abuja Airport on Sunday evening after departing from Euro Airport Bessel Mall House, Freiburg in France at 4:16 p.m. Meanwhile, Boya Onanuga's statement reads, President Tinubu departed Abuja Monday for Paris, France, using the new Airbus A330, which replaced the 19-year-old Boeing B737-700 BBJ, bought under the presidency of President Olusegun Obasanjo. All right, and it has been made clear that the new plane bought for far below the market price saves Nigeria huge maintenance and the fuel costs running into millions of dollars yearly. All right, so my brother, my sister, the koko now be say everybody don dey para, gbogbo àwọn èèyàn ń pariwo pé ẹ̀yin ará bí ìkànnì àṣekà lọmọ ejò ebi ń pa wá, a lè dára oúnjẹ, a lè dá jẹ oúnjẹ ẹ̀kan lójúmọ́, ṣùgbọ́n ẹ̀yin lè gbé owó gọbọi ẹ tútù lọ ra ọkọ̀ òfurufú mìíràn. Yes, nǹkan tá a fi ń pariwo rèé o. Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ, ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bó ṣe máa lọ rèé o. Prophet Elijah Ayọ̀délé ti jáde síta, ó ti pariwo pé ẹ ṣáà máa rọ́jú bá a ṣe ń wò lọ yìí títí 2027 ṣá, àṣàdá. So ìwọ tó bá yìí wà ń bẹ̀ tó bá ń pariwo pé wọ́n Nàìjíríà ló lè ṣe, ó yẹ kó ti wá yí ẹ̀ ń sìn pé there is nothing like wọ́n Nàìjíríà o. Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, bẹ́ẹ̀ ni o. Yorùbá Nation la fẹ́, ariwo tí àwọn tí wọ́n tó yé ti yé tí wọ́n ń pa nìyẹn o. Ìwọ náà jẹ́ kí orí ẹ kí ó pé Yorùbá Nation no going back náà ṣì ni o. Bá ti ṣe rí nìyẹn o, ẹ̀yin èèyàn wa lórí eléyìí. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé o, ẹ̀yin èèyàn wa tẹ̀ ń darapọ̀ mọ́ wa, abẹ̀yìn arọ̀ ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa share kó lè máa lọ viral. A tún máa rí yín o, a tún máa padà wá bá yín o. Ní báyìí a wí fún yín wípé ó dàbọ̀.